Ẹ̀yin èèyàn mi, ó ga ọ́, ó ga ọ́. Kí làwọn èèyàn tiẹ̀ fẹ́ sọ lé ayé yìí dà? Ó ga ọ́. Tóbilọ́ba mà ni, mo mà gbé ọ̀rọ̀ Tóbilọ́ba wá sétí gbọ̀ yín. Ìyẹn olórí Tóbilọ́ba. Bí ìmọ̀ nǹkan tó ń fi kábíyèsí wa yìí pé wọ́n wá sọ kábíyèsí wa di bọ́ọ̀lù tó máa gbá sọ́tún gbá sósì tó ń kàn gbá kiri. Wọ́n fi ń play game. Wọ́n dìde wá sí ààfin wọ́n ṣe practice, game practice. Wọ́n dẹ̀ ní wọn ọ̀rẹ́ ni tó fẹ́ fi ṣe game practice wọn pé kábíyèsí. Ó mà lágbára. Mo ti wà láyé yìí, àbí fún ọjọ́ bíi mélòó. At least tí mo ti ń rìn, mi ò tí ì rìn pàdé irú àwọn olórí tó wà ní ààfin Ọ̀jájá yìí o. Wọ́n ní Tóbi wá o, ó dìídì gbójúgbóyà. Ló ń ṣe bíi pé housewife gidi lòun. Ìyàwó tó jẹ́ pé ìyàwó kò rí kò sùn. Ìyàwó kò rí kò sùn gan tó bá ṣàṣemáṣe. Ìfẹ́ yẹn máa já lẹ́sẹ̀kẹsẹ̀ wà. Débi pé alágbè. Èmi ò lè sọ bóyá kábíyèsí ó pè kábíyèsí bẹ́ẹ̀ o tàbí kò pè. Torí Bíbélì fi yé wa wípé kí ni nígbà táwọn ọmọ ẹ̀yìn ń bá Jésù sọ̀rọ̀, tí wọ́n bá ṣe àṣàrò. Wọ́n ní kí lobìnrin lè ṣe tí ọkọ ẹ̀ lè fi kọ̀ ọ́ sílẹ̀. Wọ́n ní tó bá ṣe àgbèrè nìkan, kò sí nǹkan tóbìnrin bá máa ṣe. Báyìí pé àgbèrè tó bá tó lájẹ̀, tó bá gbórí dúró tó wá kàsẹ̀. Wọ́n kàsẹ̀ because tí wọ́n bá kàsẹ̀ kò lè wà bẹ́ẹ̀ yẹn títí láé. Wọ́n gbọdọ̀ kàsẹ̀. Ṣẹ́rí tí àgbèrè yẹn, kí èèyàn ṣe kàsẹ̀. Kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe. Bẹ́ẹ̀ tí gẹ́gẹ́ bí nǹkan tí Jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn ni pé obìnrin tó bá ṣe àgbèrè, tí ọkọ ó dẹ̀ fún ní condition, tí ọkọ ò bá fẹ́ kọ̀ ọ́ sílẹ̀. Tó bá jẹ́ ọkùnrin tó mójú kúrò pátápátá níbi tí àgbèrè obìnrin yẹn bá wà, pé ó lè fẹ́. Pé ṣùgbọ́n tó bá jẹ́ ọkùnrin tí ò lè mójú kúrò torí bó ti ẹ̀ mójú kúrò pé ọkàn ẹ̀ wà ń kọ́, ọkàn ò lè kúrò ńbẹ̀. Ó wà lọ́wọ́ ọkùnrin yẹn. Ó depend lórí ìhà tí ọkùnrin yẹn kọ sí, tóun àti ìyàwó ẹ̀ kọ síra wọn. That is the only thing tọkùnrin lè fi kọ ìyàwó ẹ̀ because ọkùnrin ò lè gbé. Tí wọ́n mọ̀ pé ọkùnrin ò lè gbé láti máa bá lò pẹ̀lú gbogbo àwọn ìwà àṣemáṣe, kọ̀ ọ́ sílẹ̀. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Kò ṣẹ́ṣẹ́ nínú ẹ̀. Bẹ́ẹ̀ tí kábíyèsí bá lè sọ pé gbogbo àṣemáṣe o tí Tóbi ṣe, èmi boyfriend, ọ̀la clubhouse, wọ́n pàdé káàkiri pẹ̀lú ọkùnrin. Wẹ́wẹ́wẹ́wẹ́ ẹlẹ́ẹ̀kínní. Ẹlẹ́ẹ̀kejì. Tóbi sọ pé àwọn ọmọ òun ti tó láti lọ school. Wọ́n ti pọ́dún kan àtọ̀sẹ̀ mélòó. Àbóṣú ni àwọn ọmọ òun gbọdọ̀ lọ ilé ìwé. Wọ́n ló lọ bá kábíyèsí. Ó ti tó. Èkejì ni pé school tí ọmọ Naomi ń lọ, Tádé ní ká wò, ibẹ̀ ló fẹ́ wọ̀ọ̀ka ọmọ òun sí. Ẹlẹ́ẹ̀kejì ṣẹ́yìn gbọ́rọ̀. Ẹlẹ́ẹ̀kẹta ni pé kábíyèsí wá bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ó ṣe wá jẹ́ school àwọn Tádé ní ká wò. School tó yá sọ́dọ̀ tiẹ̀, ó lè fix àwọn ọmọ ẹ̀ sí, ó máa bójú tó. Wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta kí kábíyèsí mo ní rántí kẹta kí kábíyèsí tẹ̀ tó sọ fún láàyè láti sọ̀rọ̀. Kí kábíyèsí tó lè sọ̀rọ̀, ló lè bèèrè question yẹn lọ́wọ́ ẹ̀. Wọ́n ló tún sọ fún kábíyèsí yẹn ẹlẹ́ẹ̀kẹta yìí pé ọjà òun, ṣé kábíyèsí sọ pé kò sí nǹkan tó múlẹ̀ ní ààfin. Àfi mo wá. Kí ni achievement tiẹ̀? Wọ́n ní òun fẹ́ mójú tó ọjà òun sí business òun ó jẹ òun lógún, òun fẹ́ mójú tó. Káwọn ọmọ yẹn, òun fẹ́ bẹ̀rẹ̀ ọjà òun fúlé, business òun fúlé, káwọn ọmọ yẹn má bàa disturb òun. Ló ṣe fẹ́ kó àwọn yẹn sí school kíákíá. Ìyẹn ẹlẹ́ẹ̀kẹta. Ẹlẹ́ẹ̀kejì tó sọ pé
School àwọn Tadé ní káwò ló fẹ́ kọ́ àwọn ọmọ òun sí. Alákọ̀ọ́kọ́ ni pé àwọn ọmọ yẹn tó lọ iléèwé pé kábíyèsí wá jẹ́ káwọn ọmọ yẹn bẹ̀rẹ̀ school láti school fees. Kábíyèsí tó máa sọ fún un. Àwọn ọmọ yẹn ṣọ́ọ̀ṣì tó bẹ̀rẹ̀ iléèwé ní bẹ́ẹ̀ ni torí business o okay. Ẹlẹ́ẹ̀kejì tí kábíyèsí tún dá lóhùn ni pé ó ṣe wá jẹ́ school àwọn Tadé ní káwò. Ó ṣe mú ọmọ ẹ̀ sí àwọn ọmọ ẹ̀ sí school tó wà nítòsí ọ̀dọ̀ ẹ̀ kó lè máa mójú tó wọn. Ó bá tún tọ́ sókè ló bá fojú gbà pé ìgbà tó ti di orí àwọn ọmọ òun kábíyèsí ò ní fẹ́ dà sí. Ó ṣe wá jẹ́ Tadé ní káwò nìkan ní kábíyèsí fẹ́ máa lọ. Best of the best of school ló fẹ́ fi ọmọ òun sí. Ṣé mọ̀ pé wọ́n ti change school Tadé ní káwò nítorí wọ́n wá gbogbo yẹn everybody ò mọ ibi tí wọ́n fi Tadé ní káwò sí sí. Ìtàn sọ pé ní Ìkòyí àbí Lẹ́kì ni Tadé ní káwò ní school ẹ̀ wà. Níbẹ̀ tight wọ́n ní security tight. Ẹni tó bá máa wo tó fẹ́ wá máa mú ọmọ iléèwé ní Queen Naomi. Tó bá rí Queen Naomi tó bá rí ìyá Queen Naomi. After ìyá Queen Naomi ní kábíyèsí bá dé o wọ́n lè fún lọ́mọ ẹ̀. Wọ́n náà wọ́n yẹn nìkan mẹ́ta wọ́n fún láyè láti wá máa mú Tadé ní káwò. Ìyẹn kékeré kan ti ènìyàn. Àbọ̀ Ọlọ́run ló dájú. Everybody àbọ̀ Ọlọ́run ló dájú fún everybody ṣá lórí ẹnì kankan wa. Wọ́n ló tán bí Tóbi ṣe sọ pé ìgbà tó ti lórí tọ́ ọmọ òun kábíyèsí ò ní fẹ́ kọbi ara sí. Kábíyèsí ò ní fẹ́ ṣe gbá. Kábíyèsí ò ní fẹ́. Ó ṣàbẹ̀rẹ̀ kúkú mọ̀ pé wọ́n wá di ẹnu èèyàn káàkiri. Wọ́n ní bí kábíyèsí ṣe dá lóhùn. Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní ṣe wótò. Ẹgbọ́n nǹkan táwọn comment sọ. Àwọn comment section sọ pé ṣé ìtógbójúgbóyà tó lọ fèsì kábíyèsí pé òun ti fẹ́ ṣe kinní kan òun ti fẹ́ ṣe gbá ọmọ òun ti tó láti lọ iléèwé. Pé ṣó ti ṣe DNA tán ni kó ṣe. Wọ́n ní kán béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ó ti ṣe DNA kó tó gbójúgbóyà kó òun fẹ́ lọ bá kábíyèsí pé òun fẹ́ lọ iléèwé. Ṣé mọ̀ pé wọ́n kàn tèkè ọ̀rọ̀ kábíyèsí kò yé wa. Bẹ̀sì bá ṣe rí wọ́n ṣe ń tú làwọn máa tú fún yín ẹ̀yin audience wa ẹ̀yin olùgbọ́ mi. Bí gbogbo àṣírí wọn ṣe ń tú àwọn máa sọ fún yín update yẹn a máa sọ fún yín. Àwọn kan sọ pé àgbébọ̀rùn ni ṣe máa ń gbé ààfin ní báà lẹ ṣe mọ̀ wọ́n ló di iwájú ẹjẹjọ́ ó dẹ̀yìn ó dà sọ láàlá ṣe mọ̀. Ṣáàṣírí gbogbo nǹkan tó ń ṣe ìṣóbojú mọ̀ torí ẹ̀dá ṣe ń sọ fún wa pé tẹ́mọ̀kẹ́ bá fi sí comment section àjọ ń pé gbọ́n ni táwa bá ti mú update yẹn wá àti mú information yẹn ẹ̀ẹ́dẹ̀ ìlàyé wa gbogbo ayé ṣe ń ṣe rè bọ́n ṣe ń ṣe. Báwọn kan tó sọ pé ṣé ó ti ṣe DNA tán tí kábíyèsí ni kò ṣe débi pé ó fẹ́ máa tán ẹni gbogbo ọ̀rọ̀ upside down kí kábíyèsí má tiẹ̀ yé sí gbogbo nǹkan tó ń ṣe. Wọ́n ní gbogbo yẹn pé ẹlẹ́ẹ̀kejì pé ọgbọ́n àwọn manipulators pé wọ́n fẹ́ kó tó mọ iléèwé tí àti kábíyèsí kò dẹ̀ ṣe àwọn tó jẹ́ pé wọ́n kàn lajú lẹ̀ wọ́n fi ríran. Wọ́n máa sọ pé kábíyèsí ò ṣe kinní kan kábíyèsí ò ṣe gbá. So kí náà fi kábíyèsí wa pè náà pé therefore kò sọ̀rọ̀ ńbẹ̀. So ẹ̀yin èèyàn wa ẹ bá wa àpégbọ́n ni ẹ bá wa ṣe comment sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ torí eléyìí jọ wá lójú ó yà wá lẹ́nu. Ẹ ṣé o ẹ bá pé kẹ́ bá like kẹ́ dẹ̀ bá wa subscribe. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. God bless you all. A tún máa mú update mi wá fún yín in Jesus name. Amen.